àwọn ọ̀dọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣèwọ́de o tako ríra epo láti ilẹ̀ òkèèrè. Bẹ́ẹ̀ ni wọ́n ń bèrè fún ààbò fún ilé iṣẹ́ ìfọpo Dangote. Àwọn ọ̀dọ́ tí ọ̀pọ̀ nínú wọn jẹ́ akẹ́kọ̀ọ́ nílùú Ìbàdàn ṣe ìwọ́de àlàáfíà láti fi àìdùnnú wọn hàn síbi ẹgbẹ́ òṣìṣẹ́ Pengasa, Dapma àti Nupeng ṣe ń ta kàngbà pẹ̀lú iléeṣẹ́ ìfọpo Dangote. Àwọn ọ̀dọ́ náà péjọ ní agbègbè Ìwó Road pẹ̀lú oríṣiríṣi ìléwọ́ tí wọ́n kọ ọ̀pọ̀ ọ̀rọ̀ bíi iléeṣẹ́ Dangote pèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́, ẹ má pa iléeṣẹ́ ìfọpo Dangote o, àti bẹ́ẹ̀ lọ. Ìwọ́de náà tó bẹ̀rẹ̀ láti òpópónà Ìwó Road làwọn ọ̀dọ́ náà gbé lọ sí iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà ní agbègbè Agodi nílùú Ìbàdàn. Nínú ọ̀rọ̀ rẹ̀, Benedict Adétúnjì tó jẹ́ aládarí ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ tó ṣe ìwọ́de náà sọ pé láti ìgbà pípẹ́ ni àwọn ẹgbẹ́ kan ti ń gbìyànjú láti má ṣe jẹ́ kí iléeṣẹ́ ìfọpo Dangote ṣiṣẹ́. Ó tẹ̀síwájú pé pẹ̀lú ìgbésẹ̀ ẹgbẹ́ Pengasa, Dapma àti Nupeng ó ti fi hàn wípé àwọn kan fẹ́ kí àwọn ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà máa jìyà. Adétúnjì ní bí epo rọ̀bì ṣe pọ̀ tó lórílẹ̀-èdè yìí, kò yẹ kí àwọn ọmọ orílẹ̀-èdè yìí máa jìyà kí wọ́n torí epo bẹntiróòlù ra. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ọ̀pọ̀ ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà ní iléeṣẹ́ Dangote ti gbà síṣẹ́ o. Ọ̀gbẹ́ni Adétúnjì wá rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti rí wípé iléeṣẹ́ ìfọpo Dangote ń rí epo rọ̀bì rà, kí ààrẹ sì mú òpin bá ríra epo bẹntiróòlù láti òkè òkun. Nínú ọ̀rọ̀ tiẹ̀, Sunday Odúkọ̀yà tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà Ṣèyí Mákindé lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ààbò rọ àwọn ọ̀dọ́ náà láti má ṣe jẹ́ kí àwọn jàǹdùkú gba ìwọ́de náà mọ́ wọn lọ́wọ́ o. Ó wá ṣèlérí láti fi ìwé tí wọ́n kọ ránṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ jíṣẹ́ fún un. Tẹ́ ò bá gbàgbé, èdè àìyedè bẹ́ sílẹ̀ láàrin ẹgbẹ́ Pengasa àti iléeṣẹ́ ìfọpo Dangote tí ẹgbẹ́ òṣìṣẹ́ NSC sì ké sí àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ láti máa múra sílẹ̀ fún ìyanṣẹ́lódì. Àmọ́ àwọn aṣojú ìjọba àpapọ̀ àti àwọn òṣìṣẹ́ tí ń gbìyànjú láti yanjú ọ̀rọ̀ náà. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa bá wa pín ká, ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí o, ẹ sì máa bá wa wo eré àgbéléwò eléyìí tí a gbé sórí ìkànnì Jígí Alára tí a po orúkọ rẹ̀ ní Ìlú. Òrìṣà nílùú o, òrìṣà nílùú, ẹ má fojú di àdánù o, òrìṣà nílùú o, sinimá titun Ìlú ó ti jáde wá lórí YouTube. Ìkànnì Jígí Alára TV 24 lẹ ó ti rí wo àwòtún òní iṣẹ́ ńlá yìí. Sinimá tuntun yìí multi-billion naira project lèyí yóò lágbára. Òrìṣà nínú ọjọ́ gbogbo àdúgbò kì í ṣọjọ́ gba àdúgbò ṣàlùwò gidi. Ìlú ní ṣàtọ́kùn eégún, ìlú ní ṣàtọ́kùn ṣá. Ìlú ní ti ṣe ẹ̀sìn máa yàn gàlú ìlú tó kọ̀ fọ́ agbára. O lè jẹ́ láì ṣépè fún yọ̀ ni. Wọ́n ló dúró lóko. Ọ̀bẹ̀rẹ̀ lóko. Ọ̀bẹ̀rẹ̀ ìdíje àkókò lójúde òkú adébáfún àjùmọ̀lá gbẹ̀nà tí ó dolóko láì bá tán. Ìlú agbára gba sinimá tó gbà padà búyọ̀ tó gbà padà gbà. Ó fún lọ́nà láfojú ó yà pẹ́rẹ́gẹ́dẹ́. Ìwọ̀nba ni yẹn ń gbóná mọ́ láì ṣọ́ka. Olówó ayé ẹ̀rọ ra lànà kókó fẹ́fẹ́. Káyọ̀ ọmọ tìbí ọmọ mú wa ni o. Sinimá titun Ìlú ká tó parí ẹ̀ ní lókẹ́sọ̀n ojú rí tó. Ẹ̀gá tá a sọ fún ẹ̀. Owó gbowó la ná lórí ẹ̀. Adéọmọ Bankole. Aláṣẹ àbúrúdarí iléeṣẹ́ Jígí Alára ẹlẹ́kẹ̀rìndínlógún ni executive producer pẹ̀lú co-producer Yèyé Rosodika. Níyà Adédayọ̀ Age pẹ̀lú Adébáyọ̀ Jẹ̀lílì Piccolo ló direct yẹ. Starring Akin Lewis, Yèyé Rosodika, Taofik Adéwálé Dìgbòlùjà, Babátúndé Báńgbọ́dẹ Fọ́kọ́kọ́, Taofik Salami Mondusi, Òkìkí Ọ̀ṣìjọ́mọ́lẹ̀, Ìyákú Ègbé, John Odika, Ológbòjò, Móròmúbọ̀làwà, Tọ́wọ́ ń dùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá ńlá ìtàgbé àkọlé ẹ̀ ní Ìlú.
subtitled in English. apá kìíní ẹ̀ máa jáde kásàgbà sórí YouTube lọ́jọ́ Wednesday September 24 ọdún yìí. nígbà tá apá kejì ẹ̀ máa jáde lọ́jọ́ Friday October 24 ọdún yìí bákan náà. ẹ̀kúnkún mẹ́rin tẹ̀ ní ìkànnì Jígí Alára /Prison 24 TV. ilé ara ní Jígí Alára ojúmọ́ kára kan ní gbogbo bá ṣe ń jí dára ara la fi ń ṣe. sinimá tuntun ìlú lélẹ́yìí o. ẹ subscribe sórí Jígí Alára 24 kẹrìnrán wò. iṣẹ́ bàbá iṣẹ́ ni àwòrán tó wò ní ẹgbà bẹ́ẹ̀.